wípé bóyá wọn ò da ẹjọ́ náà nù lónìí ṣùgbọ́n ó dàbí pé ohun tuntun tó ti ṣẹlẹ̀ àmọ́ wọ́n ní ẹni oníkànlá tí ń gbọ́kàn ẹ jẹ́ kí a gbọ́ láti ẹnu ọlọ́rọ̀ fúnra rẹ̀. Kí ni orúkọ yín àti kí ni ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí? Adébọ́lá Ifátúnlẹ́yìn ló kọ mi tí gba ayémọ̀ síta lọ́nà Tani Olohun ló orúkọ mi. Ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ ní òní láwọn kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀wọ́ wa tẹ̀sán láti lẹ́yìn wa ojú òní tì yín Ọlọ́run mọ̀ àlàyé Ọlọ́run àlàyé tẹ̀yìn náà ọba tó ti ń tẹ̀yìn náà lẹ́yìn kò ní tì yín lójú. N tí ọ̀pọ̀lọpọ̀ rò nípa ẹjọ́ náà ni pé àwa ti ẹjọ́ ọ̀hún kó tán nítorí adúpẹ́ lọ́wọ́ Olódùmarè torí ìgbẹ̀yìn tá a wá sẹ́yìn nínú ẹjọ́ mẹ́rin ni a ti parí ìkan wọn ti dà kan nù ní ìgbẹ̀yìn tá a sẹ́yìn táwa náà sì wà nírètí pé nígbà láti dé ìmí tún wà lónìí pé wọ́n tún da tòní nù ṣùgbọ́n síwájú ká tó wọnú ilé ẹjọ́ bí mo ṣe sọ̀kalẹ̀ nú ọkọ̀ ni àwọn tí wọ́n mú ìwé ilé ẹjọ́ wá wọ́n ṣe pé ìwé lé mi lọ́nu wọ́n ti sọ pé ìwé ẹjọ́ mi tó ní ìwé ìpẹ̀jọ́ mi ó wá ń ṣàbẹ̀lẹ́nu pé ìwé ìpẹ̀jọ́ mi ti á jẹ́ láwọn tá a ti sọ pé kò sí ẹjọ́ mọ́ pé tí wọ́n sì ti ń yọ ẹjọ́ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ti yọ kan ń bẹ̀ tó kù mẹ́ta ó wá ní kí n tiẹ̀ kan tó wà nú ẹ̀ nígbà mo wá kan tó wà nú ẹ̀ ètò wà nú ẹ̀ ni pé wọ́n ní agbẹjọ́rò US imam àti Dr. Ahmad Ọlárẹ̀wájú Alfulani ni wọ́n pe Òòṣàtọ́lá Abímbọ́lá tí gbogbo ayé mọ̀ sí Ìṣẹ̀ṣe làgbà àti èmi Tani Olohun ni wọ́n pe àwọn méjèèjì lẹ́jọ́ nínú ìwé ẹjọ́ náà tí mo wá ń kà síwájú ni pé wọ́n ní Òòṣàtọ́lá Abímbọ́lá ló ba àwọn lórúkọ jẹ́ kódà nínú ìwé ìpẹ̀jọ́ wọ́n ti fọ́tò ibi tó ti bà àwọn lórúkọ jẹ́ wọ́n tó fi síbẹ̀. Fọ́tò Òòṣàtọ́lá là ń wò. Wọ́n lé arábìnrin Òòṣàtọ́lá Abímbọ́lá ni ó ń ba àwọn lórúkọ jẹ́. ọ̀jọ̀gbọ́n ló sì jẹ́ sí. Òòṣàtọ́lá Abímbọ́lá kìí ṣe tí mo mọ̀ rí àwọn náà mọ̀ rí fọ́tò yìí fídíò yìí àwọn náà rí lórí íńtánẹ́ẹ̀tì ńgbà kan ṣé ẹ sì mọ̀ pé kódà ibi tán kọ sínú bí wọ́n lẹ́nu yìí tí ló wà ẹni tó wà ní ìtìlẹ̀ àtẹ̀mí tó wà ní Ìbàdàn ọ̀nà wà lálẹ́ ìgbàmọ́ra ṣé bí orí afẹ́fẹ́ náà wá ti rí ìtẹ́kọ̀ kálukú ṣe àrònà tó ń sọ pé ẹni fi bá barista lọ́ọ̀yà yìí lórúkọ jẹ́ òun náà wọ́n fi síbẹ̀ yìí láti sínú ìtọ́jú pèmí lẹ́jọ́ ni ṣùgbọ́n wọ́n sọ pé báwo ni ẹjọ́ yìí ṣe wá kàn yín. ìtàn sọ pé ìtàkọ́nù ìwé ọjọ́ náà ni pé ó ṣeé ṣe kí n mọ̀ rí ẹgbẹ́ bóyá àjọ ní nǹkan kan papọ̀ nǹkan kọ́ bẹ́ẹ̀ nu èbí èmi nǹkan wọn ò kọ́ pé èmi ni mo ṣẹ̀. ǹjẹ́ Òòṣàtọ́lá yìí ǹjẹ́ ó jẹ́ oníṣẹ̀ṣe? èmi bó wa mo ni mo ṣe fẹ́ mọ̀ ṣebí ìtàwọn rí ni pé wọ́n rí Ìṣẹ̀ṣe làgbà ipe Ìṣẹ̀ṣe làgbà pé ẹni táwọn bá ti rí káyé jẹ́ ọ̀rọ̀ Ìṣẹ̀ṣe àbí yẹn kan ipò Ìṣẹ̀ṣe ni ṣùgbọ́n ẹni tẹ́ kọ́ bẹ́ẹ̀ pé ìdílé ló wà bó la ti fẹ́ mọ́ra èmi ò sì lélu èbò rí ní ìtẹ́ta ṣùgbọ́n nǹkan kan sínú ìwé ni pé ó ṣeé ṣe ká jẹ kanra tó lóníṣẹ̀ṣe lèmi náà nǹkan kan sínú ẹ̀ ni pé nípasẹ̀ díẹ̀ yìí kémi náà wálé ẹjọ́ kí n wá sọ tí mo mọ̀ nípa arábìnrin yìí tí wọ́n kọ́ ọbẹ̀ nù. ǹjẹ́ arábìnrin yìí náà ń pè lẹ́jọ́ báyìí àbí. wọ́n jọ pé wá ni wọ́n ti so wá papọ̀ ẹjọ́ oní wọ́n ti so wá papọ̀ ṣùgbọ́n tí tó wà nígbà tèmi ká ni pé bóyá mo lè mọ̀ nípa arábìnrin yìí ẹ rí i pé inú wọ́láǹtì tèmi lélẹ́yìí ẹ rí i pé fọ́tò tiẹ̀ gẹ́gẹ́ wọ́n tún gbé bẹ̀ wọn ò sọ bí ọgá tèmi ti bà wọ́n ló kọjẹ́ síbẹ̀ tàbí sọ̀rọ̀ sí ìkankan. ọjọ́ wo wá ni ìgbẹ́jọ́ eléyìí? On 5 ó yà pé Monday tí ń bọ̀ ni Monday tí ń bọ̀ on 5 ọjọ́ karùn-ún ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí February on 5 February ni ìgbẹ́jọ́ eléyìí. ǹjẹ́ agbẹjọ́rò yín ti mọ̀ nípa eléyìí? agbẹjọ́rò mi ti mọ̀ ṣe é pé èmi ò gbé ìbò pọ̀ tèmi àwọn náà ká gbẹ̀sí mi létí. ń gbé ìbò tí mo parọ́ ni. kí wàá ní ìgbésẹ̀ yín lórí ẹ̀ báyìí? ìgbésẹ̀ mi lórí ẹ̀ náà ni pé a wà nínú ìjọ tó ní ká wá a wà aṣọ ń tá a mọ̀ èyí tí a mọ̀ nípa èyí tí wọ́n kọ ìtọ́ra náà rí mídíà ni àwọn sì wá sọ pé àwa náà rí báwa náà ṣe rí ni ó bẹ́ẹ̀ là á bí ni. lọ́rọ̀ kan ẹjọ́ tó jẹ́ mẹ́rin tẹ́lẹ̀ tí wọ́n ti yọ ẹyọ kan kún bẹ̀ tó kù mẹ́ta ó tún ti di mẹ́rin padà báyìí. a lè pé bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ náà ni nígbà wọn ti lẹ́kọ̀ọ́ mi mọ̀. a lè pé bẹ́ẹ̀ nígbà tí orúkọ tiwa ti wà mẹ́ẹ̀ báyìí. àbí kò sáà ṣe kí mo fún mi wá láti kí n máa sọ pé torí pé wọ́n lẹ̀mọ́ mi kí wọ́n sọ pé nìwá.
so lọ́rọ̀ kan ẹjọ́ kù mẹ́rin báyìí. ẹjọ́ kù mẹ́rin ṣùgbọ́n ẹjọ́ ìtawá lónìí a ti sún síwájú wípé ó sì wà lórí pé a fẹ́ yanjú ẹ̀ ní tí gbogbo ayé mọ̀ nìyẹn pé gbogbo ẹjọ́ àwa yanjú ẹ̀ ní. ẹ kí wàá ló fà á tẹ̀ òfin yanjú ẹjọ́ lónìí àwọn tó ti wà ńlẹ̀. àwọn ọ̀dà káwọn agbẹjọ́rò kan ò wá ní wọ́n fi sún síwájú. so ìgbẹ́jọ́ ta wá fún gangan lónìí kó tó di pé eléyìí tó wọ̀ ọjọ́ wo ni wọ́n sún sí. èyí ó di 22 February. ok ọjọ́ kejìlélógún oṣù tó ń bọ̀. ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún tá a wà nú ẹ̀ yìí. ipe ètò ìsọ̀nà ni pé dájọ́ náà tiẹ̀ sọ́nà adájọ́ tiẹ̀ sọ̀rọ̀ dáadáa ayọ́ ni pé ẹ kẹ lọ sẹ́tù ẹ̀ kẹ́kẹ́ àfẹ́mi rìpọ́ọ̀tì pé ká terminate ẹ̀ ni. èyí ń túmọ̀ sí pé nípa ẹyẹjọ́ akárákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ ti ń lọ lórí ẹ̀. èmi rò pé ìgbésẹ̀ tìbúnù bí ti parí lórí ẹ̀ kẹ́kọ̀ọ́ máa wá lé ẹjọ́ ẹ sì máa wọ́gilé. láti mọ wọ́gilé náà ni sẹ́wọ̀n pé a lè mọ̀ lóòbí ẹlẹ́jọ́ ní tí wọ́n ń dá náà là ń gbọ́. ẹ ṣe púpọ̀ wọn láti gbẹ̀yẹ̀ lẹ́nu Abdulaziz Adégbọlá Tani Olohun wípé kàkà kí ewé àgbọ̀ndẹ̀ ìpele ló ń pele sí i kàkà kí àwọn ẹjọ́ mẹ́ta tó wà nílẹ̀ tí wọ́n ń fojú sùn wípé wọ́n máa wọ́gilé ìkan tó ti kún ó sì tún ti di ìmẹ́rin bí ó ṣe rí náà là ń wò lójú rẹ̀ yẹn ní ilé ẹjọ́ májísírèètì tí ó kalẹ̀ sí ìlú Ìlọrin ní Ológun ìpínlẹ̀ Kwara bí ìkànnì BBC Yorùbá náà láwà ó sì kí wípé ẹ kú farabalẹ̀ yín látàárọ̀ bó bá ṣe ń lọ nílé ẹjọ́ náà ní BBC Yorùbá yóò máa gbé wá sóòtú nǹkan ẹ ṣe púpọ̀.